kéèyàn gbọ́ ọkọ yàn kó dẹ̀ nípa àfikún mi ò rí irú ẹ̀rí láyé mi àti ilẹ̀ ló ti ń fìyà ló ti ń wíkẹ́ẹ̀dì ló ti ń fìyà jẹ mí kó tó di pé mo Ọlọ́run fi mí hàn Ọlọ́run wá ń jà fún mi láti ilẹ̀ tó ti mú ọkọ kéèyàn fẹ́ ó fẹ́ ọkọ èèyàn òkè máa lọ èèyàn èní ìkọlà ẹ̀ṣẹ̀ ríyàn tó ń fẹ́ ọkọ tó ń téèyàn fẹ́ ọkọ àwa náà bá ń wájú náà àwọn ìyá wa náà dẹ̀ fẹ́ àwa ìyá wa náà dẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ ilé olórogún láti wá mi ò rí ibi téèyàn máa ti wà tó yẹ pé òkè ó ti fẹ́ ọkọ ó tún wá ń fìyà dé ṣe rí níbi ibi tó ní kàdé ẹ mọ ó fi ọkọ yàn ó tún wá ń fìyà jẹ nìyẹn kó tó di pé mo bọ́ síta Ọlọ́run á wọlá wípé Lizzy Anjorin Ọlọ́run á wọlá wípé ìkà ni ẹ́ Ọlọ́run á wọlá wípé ìkà ni ẹ́ pé ìkà ló fẹ́ wá ìkà tó fẹ́ wá ṣe fún mi ó forí ara ẹ̀ gbé ó yí padà sórí ẹ̀ Ọlọ́run á wọlá wípé àti ilẹ̀ tí tó ti fẹ́ ọkọ tó ló fẹ́ yìí ló ti níkà ló ti ń wíkẹ́ẹ̀dì mi bọ̀ kó tó di pé bọ́ síta tí mo sọ síta tí mo ké síta Ọlọ́run á wọlá wípé ìyà ló fi jẹ ọ̀tá mi láti ilẹ̀ kó tó di pé mo bọ́ síta Ọlọ́run á wọlé á dojú gbogbo nǹkan tó ní tó gbójúlé ó máa dojú jà kọ ẹ́ Ọlọ́run á bínú sí ẹ àdàbí tí mo bá parọ́ mọ́ ẹ àdàbí tó bá yẹ pé gbogbo nǹkan tí mo wá sọ ní pé mo ṣe fún mi àbó ṣẹlẹ̀ sí pé mo parọ́ mọ́ ẹ nìkan ló kù kọ́lọ́run dá sí èrí àtọ́tọ́ fún mi bó tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ Lizzy Anjorin máa nìṣó wa bọ́ lọ́hùn níwájú sẹ́ẹ̀ gbogbo mi tó bá mú ẹ kó máa nìṣó lọ wá bí ọ̀bọ̀ á bá Ọlọ́run níwájú gbogbo nǹkan tó bá gbójúlé ó máa dojú ìjà kọ ẹ Lizzy Anjorin gbogbo ògùn tó gbójúlé ó máa dojú ìjà kọ ẹ àfi tí Ọlọ́run ò bá sí nìkan ló kù àfi tí ò bá ń ṣe Ọlọ́run ló ṣẹ̀dá mi àfi tó bá yẹ pé àánú tí mo rí gbà yìí agbára mi ni tó bá jẹ́ pé Ọlọ́run ló ń ṣàánú mi tó bá jẹ́ pé Ọlọ́run ló ń jàjà mi tí ó ṣe pé báyà pé mi ni mò ń jà tí mi ò nápa tí mi ò náwó tí mi ò mọ bóyá ń ṣe tó lè ṣe ń jà fún mi gbogbo nǹkan tó ní ó máa dojú kọ jàkọ gbogbo nǹkan tó gbójúlé ó máa dojú jàkọ ẹ lọ́lá àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ ìní lọ́lá àwọn tó máa tì lọ́lá àwọn tí Ọlọ́run gbà fún lọ́lá àwọn tó Ọlọ́run máa ṣàánú fún lọ́lá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi lọ́nà ọjà a kí yín pé ẹ kú ìkàlẹ̀ ẹ kú déédéé wò yìí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá tẹ̀sí ń gbọ́ wá lórílẹ̀‐èdè àgbáláyé. Ìròyìn gbáǹkọ́gbè kan la tún mú wá fún yín nítorí pé ìyálé Lizzy òun ló ké pàjáwìrì síta wípé Lizzy ó ń fìtínà ẹ̀mí òun wípé ǹjẹ́ a máa ń sọ pé kéèyàn wá jẹun kó tún máa di ọwọ́ èèyàn mú bí wípé Lizzy ti fẹ́ ọkọ òun lótìtọ́ àti lódodo ṣùgbọ́n òun ò wo ọ̀dọ̀ wọn òun ò sì kà kí nǹkan kan nítorí pé òun kọ́ ni wọ́n máa fi àkọ́kọ́ fẹ́ ọkọ rẹ̀ wípé bó ṣe fẹ́ kò sí nǹkan tó bí òun nínú bẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ rí òun pẹ̀lú gbogbo àwọn olóore èyí tó fẹ́ ràn lọ́wọ́ yóò mọ̀ wá fún wọn yóò sì mọ̀ ṣépè kàbìtì lé wọn tọmọtọmọ tẹbitẹbi taratara. Ẹ̀yin èèyàn wa ṣé nǹkan tí Lizzy ń ṣe ǹjẹ́ ó bójúmu tàbí kò bójúmu ẹ jọ̀wọ́ ẹ kọ sórí comment section ká lè jíròrò lórí rẹ̀ ǹjẹ́ nǹkan tí wọ́n ṣe fún ọmọbìnrin ṣé ó dára àbí kò dára. Ọmọbìnrin ní pé òun ò tí ì ríbi tí ọkùnrin tó dágáńjá tí kò kí ń ṣe olè tàbí ọ̀fọ́n tí ó ti lè dìde láti lọ sí ilé obìnrin láti lọ máa bá a gbé wípé tí ọkọ òun lòún fi àkọ́kọ́ rí o wípé kì í ṣe ọkùnrin èyí tó ní làákàyè tàbí ọkùnrin èyí tó ní ìròrí. Ẹ jọ̀wọ́ ẹ like ẹ share ẹ comment sórí YouTube channel wa a ò ní rí jù báyìí lọ sí jẹ́mìíràn ọjọ́ rẹ̀ ìwé lójú owó rí ó dàbọ̀ tún dìgbà mìíràn.